Ọbásanjọ́ débì kan ó ní káwọn àwọn ọba kán máa kílẹ̀ bẹ́ẹ̀ ni gbọ́n fẹ́ jọ ní barak kán máa kílẹ̀ ẹ̀dídé ẹ̀jòkó wọn dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ni kó fòkù sẹ́nu ẹni tó yẹ kí wọ́n tà àṣẹ fún bíi ti Bọ̀dé Thomas àti ọba láyé ọjọ́ yìí tó ní kí Bọ̀dé Thomas kó gbókú Aláàfin. ó yẹ kí Aláàfin tó wà àwọn tó jòkó yẹn ìbẹ̀rù ẹ̀kún ti ní kí Ọbásanjọ́ máa tọ̀ sára kó dẹ̀ máa ya sórìn náà ìbẹ̀rù ẹ̀kún ti wá tiẹ̀ fún inú ilé ló yẹ kó wà ń sìn ara ẹ̀ gíragíra gọ́vùnà yìí òun ló gun Akérédolú tó tẹ ọba Ìkálẹ̀ lójú tó tẹ gbogbo wọn lójú bọ̀dùgbà tó dé Dànrè ó tẹ̀tì wọ́n mú mọ́lẹ̀ ń Dànrè wọ́n ní kẹ́jẹ́ ẹ̀ máa gbẹ ó gbẹ̀kú náà ó ní àmì the governor of the state continue Ṣèyí Mákindé ṣe náà wọ́n máa dán nǹkan wò lára ẹ̀ because eléyìí tó yàn yìí ṣèrán Aláàfin then ó dẹ̀ ti rí way out of it tẹ́lẹ̀ nígbà tí ọ̀rọ̀ yìí máa fi wáyé wòlíì Mákọ̀sí sọ pé ọba Ìbàdàn ní 4 hours pé èní ló ń lọ then ajíṣẹ́ yẹn ní 3 o'clock ọba yẹn kú ní around 5 or 7 lálẹ́ then pé títí Aláàfin wọ́n ti pé kó sí ẹ̀wà wọ́n ti tẹ́nu ẹ̀ wọ́n ti ṣe everything then ẹgbẹ́ obìnrin náà máa ti gbókù ẹ̀ sàwọn ẹ̀wọ̀n àwọn ọ̀dẹ́sẹ̀ ajẹ́káyọ̀ yẹn kúrò yẹn mọ̀ níbi kò sílẹ̀ tó kàn mí ìyẹn táìmù yẹn Gbénga dáná sàbí ló cover ẹ̀ then gbà tí Aláàfin máa fi rí tán lọ fi hàn Láàfin ó bẹ̀rẹ̀ sí jó ikú bàbá yeye ikú authority ikú bọ́ọ̀lẹ̀ lórí bọ́dọ̀tà ikú àwọn èèyàn tó pè mí ń dẹ́ wọ́n sọ pé wọn kì í pẹ́ fi petrol wọ́n máa ń fa àrárun pọ́ǹpù lọ́wọ́ ní Nàìjíríà lórí blog wọ́n tún bú mi kó tẹ̀tẹ̀ ó ti dé sí padà fún wòlíì Mákọ̀sí èsìkè èmi ò ń dá sọ̀rọ̀ íńtánẹ́ẹ̀tì àti YouTube kíní wọ̀nyẹn ẹni tó rán yàn ṣẹ́ lèèyàn ń bẹ̀rù kì í ṣe ẹni téèyàn fẹ́ jẹ fún nígbà tó dẹ̀ máa yá ní àtàṣàjíǹde yẹn tán Aláàfin bọ́ sí kòtò ó dọ̀là ó dìbẹ̀ ó dìgbèrè so automatically ibi ni mo ti pariwo pé Ṣèyí Mákindé rán àwọn èèyàn from the chieftaincy affairs bring the list ẹni tó mú yìí ṣe wà lọ́la pé yẹn wà níbi number 40 either 41 or 43 eléyìí ti bá wọn tiwọ́ bọ̀bọ̀ kú bọ̀ káàkiri lọ́yọ̀ọ́ kì í ṣòun rárá so automatically wọ́n ṣe òkè ṣòun ká tó rọ̀ṣẹ̀ mẹ́ta lé ni wọ́n máa bá wọn fà then àwọn bàbá Adébóyè nígbà tí ọmọ ẹ̀ sick everybody yìí sick ó ní ọ̀rọ̀ tó mọ̀ bá wọn sọ gbẹ̀yìn so gbàdí òtí ẹ̀ mọ́bi tó ọ̀rọ̀ ọmọ dojú kọ so tún gbé jáde olóòtún ẹ̀mú tún sọ lórí íńtánẹ́ẹ̀tì ọ̀rọ̀ tó wọn àtọmọ̀ mú sọ gbẹ̀yìn ṣé wàá ní ìdìbò yẹn ṣá ṣé lè bí Nàìjíríà ṣe máa nínú àbí bí Cocoa House máa ṣe padà sọ́wọ́ àbí púpọ̀ wọn yẹn so àwọn kan ní bí nìyẹn tó bá kí mi pé mo kú iṣẹ́ Olúwa jìbìtì ló wà díẹ̀ iṣẹ́ inú àwọn Nigerians náà ṣe kò sí iṣẹ́ ń ta Dunlop ti lọ Michelin ti lọ ní gbogbo àwọn iléeṣẹ́ wọ̀nyí ò sí mọ́ so iṣẹ́ tó dẹ̀ yìí sì tó pé kó forúkọ Jésù parọ́ but ìpè wà lórí wọn tí wọn ò mọ̀ wọ́n ní don't call my name in vain nígbà tí ó pè é tó ló pè é ó tún ṣe church yẹn lọ títí ikú tún pa ẹ́ mọ́ bẹ̀ ó tún láwọn ní first moon ẹ̀ tún bẹ̀rẹ̀ ní Kétu first moon ẹ̀ tún bẹ̀rẹ̀ ní Akẹ́rà so automatically ibẹ̀ ni gbogbo ọmọ bẹ̀ pé gbogbo ọ̀nà yìí náà ni gbogbo ọmọ arún sí so bó ṣe rí nìyẹn ìfẹ́ tó bá wọ̀ wọ́n tó sọ nínú ìwé 1 Samuel 16:1-10 ó ní tó bá gbé gbogbo àwọn ọmọ tó bí rèé tó wọṣọ tó ní gbọ́gbọ́n fẹ́ yan ọba lẹ́nìí tó ń wáyé ọ̀nà mi pé àárín kankan ṣe o because automatically àwọn tó wà níbí kò sọ̀bà láàrin wọn ṣé gbogbo ọmọ ẹ̀ rèé jésè wọn ní ọmọ ayọ̀ kan ló kù ìyẹn náà ló kéré jù láàrin wọn so báyìí kan ló kàn jí ọ̀dọ̀ òkè àní dúró wọ́n ṣe dárúkọ Ìgbàrà wọ́n láàní dúró àní jòkó àní sùn láti títí ó máa fi dé so bọ́dẹ̀ ṣe dé náà ní ọba nìyẹn dẹni bí dé agbára Ọlọ́run pọ̀ tó ju gbogbo èèyàn lọ wọn ò ránṣẹ́ sí wọn fúnra ẹ̀ ló wà tó dẹ̀ bàbá wọn níjókòó àwọn iṣẹ́ Olúwa ni dẹni tó bá dẹ̀ tún ní ikúṣẹ́ Olúwa ńgbà tẹ́ bá dáwó ń church tó yẹ pé ẹ̀yìn lẹ́kọ̀ọ́ lọ sí account orúkọ church ló wà pastor ní signatory ìyàwó ẹ̀ ní second signatory first born ẹ̀ ní treasurer ẹjọ́ sá
ó yẹ kó mọ̀ pé company lélẹ́yìí is not church, it's not a church, because church pàápàá ó sọ pé inú ọkàn bí lòun wà, ó lóun ò gbé nílé ta fọwọ́ mọ́ ẹjọ́ ọdún ìlú máa rẹ́lẹ́yà àwọn fake pastors, fake prophet, fake housewife, fake husband this year. So má bínú pé kíkí tó kí mi yẹn ló yẹ kí n torí ẹ ti máa mú mi bí èèyàn burúkú pé kò sí nǹkan tẹ́ lè sọ marite no èmi ríran afọ́jú tó sọ fún ẹ pé ó fẹ́ lọ fa wàhálà lóṣòdì ó láfọ́jú ó fẹ́ lọ fa wàhálà lóṣòdì onímọ̀jẹ̀ fowó lórí epo ìhun ló fẹ́ lọ jà lóṣòdì ó jẹ́ kúkú jà lẹ́gbẹ́dá tó ń gbé náà lóṣòdì ló ń lọ nígbà tó dẹ̀ máa wọ mọ́tò lágége ọ̀pá ẹ̀ sọnù ó bọ́ọ̀lẹ̀ ní mọ́tò lóṣòdì kò sẹ́ni bó ṣe mú bọ́ọ̀lẹ̀ ó lóun rọ́pàá so wọ́n ti ní crisis kó tó débi tí crisis tó ti fẹ́ lọ fà so automatically wọ́n ní ìwẹ̀ bọ́ọ̀lẹ̀ ní mọ́tò kó ló bá ọ̀pá ẹ̀ sí ní ibẹ̀ nílẹ̀ máa ṣùgbà àti oníwárápá tó ló fẹ́ bá yàwó tó ló fẹ́ lọ ṣe járẹ́sì second phase ló fẹ́ lọ fún torí ìgbà mi tó bá ń wẹ̀ lọ́wọ́ parapara mu àkànṣebúrú lẹ̀ so kò dẹ̀ gba award tó dẹ̀ tó fẹ́ lọ afọ́jú àti oníwárápá fẹ́ lọ jà wọ́n fẹ́ járẹ́sì afọ́jú ló máa ń wí ìdúró máa bá afọ́jú yẹn standing ó máa wà lórí ìdúró ọ̀dọ̀ oníwárápá kẹ̀lẹ̀ ló máa wà ẹni tó bá lẹ̀ ti dùbúlẹ̀ ló lose so bọ́ọ̀rọ̀ òṣèré ní ọ̀rọ̀ ti Nàìjíríà. ẹ̀yin ènìyàn wa lórílẹ̀‐èdè àgbáyé ẹ̀yin olólùfẹ́ ìkànnì Celestial Half Hour TV ọ̀dọ̀ bàbá wa láti dé àwọn ni a fẹ́ bá fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ ní ọ̀sán yìí nítorí pé oníkànlá jẹ́ ó ṣe ẹni tó bá mọ̀nà ló yẹ ká tọ̀ àti dé ọ̀dọ̀ wọn ẹ máa bá wa ká lọ bí a ṣe ń lọ. Bàbá lé ẹnu ọjọ́ mẹ́ta yìí àwọn awuyewuye kan jáde láti ìlú Ọ̀yọ́ ariwo ta gbọ̀nyìn wípé wọ́n ti ṣe Aláàfin yàn torí pé nǹkan tí Aláàfin ṣe àti nǹkan tí à ń rí nípa ẹ̀ kò ṣe nǹkan tí àwọn Aláàfin ti ṣáájú ṣe a sì rántí pé nígbà kan rí tá a débí tí a wá fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lẹ́nu yín nípa ohun tí Ọlọ́run sọ nípa yíyan Aláàfin ẹ sì sọ wípé wọ́n máa ṣèyàn wípé kọ́ wá kí a yan Aláàfin fún wọn láti inú ẹ̀mí ṣùgbọ́n wọ́n ṣe ìjọba tara wọn òun làárọ̀ tó wà nílẹ̀ yìí it's a bad leadership. Bàbá kí lè rí sọ sí. Thank you very much. ó ti dáhùn question tó bíra ẹ̀ jẹ́rí téèyàn bá ti mọ ibi tó ń lọ nípa débi tá ń lọ. Great. 3 weeks ago ó wá síbi obìnrin nípa ọ̀rọ̀ Aláàfin then mo sọ mọ́ ẹ pé nǹkan tẹ́mi fi hàn mí o gọ́vùnà Ṣèyí Mákindé máa ṣe tinú ara ẹ̀ ẹni tó máa lè pakuru má ló máa fẹ́ fi síbẹ̀ ẹni tó dẹ̀ máa yé jẹ bíi tiẹ̀ tó dẹ̀ máa fààyè gba àwọn tó ń wa góòlù ọ̀fẹ́ tó ń wa rọ̀bì ní orílẹ̀ ní stéètì yẹn torí ní gbogbo gọ́vùnà tá bá ti mú Èkó Ọ̀yọ́ gbogbo ilẹ̀ Ọ̀yọ́ ó tó di 5 eastern states tí wọ́n gọ́vùn yẹn so Ṣèyí Mákindé òrìṣẹ́ yóò kàn gbowó ni ló dẹ̀ ń lọ Texas tó ń lọ káàkiri tó lọ ń jẹ́ kò ní the second time tó bá gbọ́ mọ ọkàn tó fẹ́ ṣe. ó kàn gbowó ni. bẹ́ẹ̀ so ọmọdé mi dẹ̀ ń sọ wọ́n á sọ fún ẹ ní ẹni gbà láwọn tó gbàdúrà tó fi wọlé fún o ní first round ìyá ẹ̀gbà táwọn ẹ̀gbọ́n ẹ̀ pàdé mi ní London tó ń ṣe gbogbo ẹ̀bọ̀dá mi olùṣọ́ abẹ́gbọ́n àbúrò wa ló fẹ́ ṣe kíní báyìí ìmú páàkì ló máa fún wa gbogbo páàkì ló máa jẹ́ tiwa torí ọ̀rọ̀ agbèrò kíní wọ̀nyẹn gbogbo oúnjẹ ń ṣe lẹ́kọ̀ọ́ mo ní sà mi ò tẹ̀ dáhùn lóhùn ṣùgbọ́n àti wọ́n á sílẹ̀ ọ̀dọ́ wá padà wá lálẹ́ wọ́n bá wọn gbàdúrà so Ṣèyí Mákindé wọlé mo dẹ̀ tún sọ fún pé ẹ̀ẹ̀mejì ló máa ṣe o ṣùgbọ́n ká gbàdúrà kó má ṣàṣìṣe tó bá ti ń lọ tó máa round up political career in Ọ̀yọ́ state wọn ló ti sẹ́wọ̀n yẹn torí Ọlọ́run òkè kánjú kó tó mú yàn èmi ò mọ̀ bóyá wọ́n fi ṣe Nàìjíríà ni o tó bá wo kékeré Tambuwal nígbà tó wà ní House of Assembly
à ń pariwo àwọn yóò tó máa lé Tinubu tó máa lé Ọbásanjọ́ kúrò ń bẹ àwọn làwọn wá jẹ gbẹ then wọ́n dẹ̀ tún mú then di méjì máa ń kọ́lé then Abati àwọn young boys wọ̀nyí then ibẹ̀ láti tún rí Rotimi Amechi to cause tó ṣe yàtọ̀ sí politics tó ṣe lé ní Nàìjíríà tó bá ti mọ òyìnbó sọ́dọ̀ rẹ̀ ti ní godfather so a historian can become a House of Assembly member then be the speaker so then yẹn ni Babangida Buhari fi gbé Chief Justice of the Federation only 3 people.